Hello. Hello, ẹ kọ́lẹ́ sọ̀rọ̀. Ẹ kálẹ́ mà. Ẹ kọ́tà sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ìwọ̀n ó fẹ́ gba ìmọ̀ràn kan ni wọn. À ń gbọ́ yín mà. Ó lẹ́nìkan tí mò ń fẹ́. Ẹ̀mí àṣẹ́tẹ̀ ìwọ́n lè sọ fún fáwọn oníyàwó ní ilé wọn gbà. Bọ̀ tó wá di bí oṣù kan sẹ́yìn. Ó ní ìyàwó kékeré wọn wá kí wọ́n á nà mí mọ́lé. Àfi àwọn ọmọdé wà ní ọkọ wọn wà lẹ́ngbà yẹn. Ọkọ tí a sọ pé kí n bọ́ta kí n bá wọn jà mọ́ wọ́n rò pé kò pòláìtì bí after náà wá náà straight mọ́tò ọkọ̀ wọn wá. Àwọn ọkọ̀ wọn ṣáà pọ̀ lé wọn mọ́ kókó ẹni tí ó ṣáàjẹ̀ wọ́n ṣáà sọ̀rọ̀ wọn lọ́jọ́ ẹ̀ tó fẹ́ na gbogbo agánú ilé. Ó wá di ọ̀sán yìí ó tún wá. Wọ́n sọ fún pé tó bá ṣẹ̀ ẹ̀ka báyìí ẹni tí táwọn bá ti rí àwọn máa dà sí mi lórí ẹ̀. Ẹ̀rù náà máa ń bà mí mọ́ tí mo fẹ́ ṣe. Irú kankan wọn gan gbọ́ mo ṣe ń sọ prógámì rẹ̀ ọkọ wọn wà wí ẹ̀ wọ́n ń gbọ́ prógámì torí àwọn náà nítorí rẹ̀ sí mi. Ẹ ti gbọ́ program yìí tẹ́lẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni àwọn gan náà nítorí rẹ̀ sí mi láti láti ẹ̀. Okay. Arákùnrin tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹgbà ẹ̀ ń bọ̀rọ̀ lọ ti yé mi mà. Arákùnrin tẹ́ ń sọ yìí ṣé ilé ara ẹ̀ ló ń gbé? Lágbára Ọlọ́run sà. Wọ́n dẹ̀ fẹ́ yàwó mélòó? Méjì. Àwọn méjèèjì náà wá wá. Ọ̀tọ̀ ní fúláàtì wọn. Àwọn méjèèjì náà wá bá yín nínú ilé tẹ̀yìn gbé. Rárá o ẹnìkan nu wọn ló wà o. Ṣé ìyáálé ló wà bí ìyàwó? Ìyàwó kì í ṣe ìyáálé o ìyáálé tó wà gbogbo tí ìbá ìyàwó ìyáálé ò mọ̀ kankan. Ok ìyàwó yẹn ló wá bá yín. Bẹ́ẹ̀ ni sà. Ìyáálé ò lè mọ nǹkan kan tiẹ̀ bó tiẹ̀ mọ́ gan yóò gbójú kò tiẹ̀ ni. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tiẹ̀ ó ti dá ojú kan tiẹ̀ báwọn tí ó sọ ní pẹ̀yìn lẹ́nira yín. Ẹ gbọ́ mi arábìnrin ẹ ti ń fi alàgbà ẹ tọ́dún mélòó? Ó ti lọ 4 years. Ṣé ẹ pa rédíò ni àbí kí ló ń dún bẹ̀yẹn mà? Mi ò mọ̀ rìn ni mo ti pa rédíò mo ti pa. Ó tọ́dún mẹ́rin ṣé single mother níyìn mà? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ti bí ọmọ mélòó? 3. 3. Ṣé ilé ara yín lẹ̀ ń gbé abẹ́ rẹ́ǹtì lé? Ará ìtìlẹ̀ ènìyàn náà tí ó parí tí wọ́n bá mi ṣe lọ́wọ́. Ṣáwọn náà rẹ́ǹtì lé yẹn fún yín? Bẹ́ẹ̀ ni. Látọdún 4 sẹ́yìn yẹn náà sanwó ilé yẹn? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ ti bímọ fún wọn? Rárá o. Ìyàwó kejì tí arákùnrin yẹn fẹ́ tó wá nà yín mọ́lé yẹn ṣé single mother ló náà tó rúgbó sórí ìgbésí ayé ẹ̀ ni ó ti sọ fún yín? Ṣé single mother ló náà àbí sisi ni? Wọ́n ń sọ̀rọ̀ wọn fún ọ mi ò mọ kankan pa èmi ṣàmọ̀ pé ìyàwó kejì ni wọ́n. Ṣé sisi ni àbí single mother mà? Yà ṣé ní pé wọ́n ti sọ wọ́n sì ti wọ 24 years. Ṣé ìyàwó kejì yẹn? Bẹ́ẹ̀ ni. Ọ̀nà tí kí ni èjì ọkọ yín? Àwọn ti pé 51 báyìí. Wọ́n ti wá tẹ̀mélòó báyìí tán ti lù yín? Ẹlẹ́kẹ̀jì ni tèmi ìbáyìí lọ́pẹ̀ gbẹ̀gàn mo kámẹ́rà sórí fóònù. Níjọ́ tí wọ́n wá yẹn ṣọkọ yín wà pẹ̀lú ọkọ yín wà pẹ̀lú yín jọ yẹn? Bẹ́ẹ̀ ni ó wà nílé ní after 9 lálẹ́ ń jọ ẹ̀ wọ́n wá ní kí n bọ́ọ̀tà sí wọn mo bọ́ọ̀tà sí wọn ń jọ ẹ̀ irú gan gbogbo àwọn tó wà lé náà. Bọ̀tẹ̀ yìí náà bóyá ó tẹ̀sí mọ́tò ọkọ ní bí after 3. Ṣọ́ obìnrin yẹn náà ló náà yín? Bẹ́ẹ̀ ni ọkọ wà wí ọkọ wá ń bínú pé kí ló dé nígbà tó ń fọ́ mi létí wọ́n rí rẹ́kọ̀dì tán play pé kí ló tèmi náà lè fọ́ wọn létí padà mo ní bọ́ máa ṣe máa fọ́ wọn létí. Ó fọ́ yín létí ta ló wá rìkọ́ọ̀dì nígbà tó fọ́ yín létí? Ó wà ń bẹ̀ àwọn lébà wá rí wọn kámẹ́rà wọn yẹn lọ́wọ́ sọ pé kí n má fọ ọkàn wọn mọ́mí lágbájá má fọ ọkàn wọn o torí mo ṣe é ní kékeré má lọ nà wọn kọ́ má lọ fìdí jálẹ̀. Kí lọkọ wọn wá ń sọ àwọn ò jáde síta ti wọn? Wọn ọjà èmi tilẹ̀kùn mọ́ wọn nulẹ̀ ni o wọ́n fẹ́ bọ̀ ta o èmi tilẹ̀kùn mọ́ wọn nulẹ̀ tó wọ́n pariwo pé bí alágbájá bá mi sílẹ̀kùn èmi tilẹ̀kùn mọ́ wọn lé torí kò sí bọ́ ṣe fẹ́ náà wọ̀n ìbínú ọkùnrin ṣé ìta ọmọ sọ náà máa sọ. Bẹ́ẹ̀ni ẹ káàrí lábẹ́ ṣe tilẹ̀kùn mọ́ wọn tí yín ò ní bàjẹ́ ẹ̀yin náà ò ní dáràn torọ́kùnrin yóò ti nà wọ́n jù yóò ti nà arábìnrin yẹn á ti nà jù sọkùnrin tó lè gbárù ẹ mọ̀ tí mo máa sọ fún yín mà. Bẹ́ẹ̀ni sọ mo wà pẹ̀lú. Ṣé kọ́kàdí wà lórí aago yín? Mo wà ń bẹ̀. Etí màá sọ fún yín leléyìí kó tó di kí màá sọ̀rọ̀ nípa arábìnrin tó wá nà yín mọ́lé. Ṣé orí ó wà nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa tẹ́ ẹ jóbìnrin lótìtọ́? Tẹ́ ẹ máa ń wúrú àwọn ọ̀wà báyìí ẹ lọ nu obìnrin olóbìnrin mọ́lé pọ́kọ yín ló ń fẹ́ ẹ lọ bá ń ṣọ́ọ̀bù ẹ lọ bá nínú ilé gbóná nǹkan máa sọ lálẹ́ ìwọ tó máa ń ṣe bẹ́ẹ̀
ronú jinlẹ̀ dáadáa Ọlọ́run ní jẹ́ kó orí kú e o ronú jinlẹ̀ dáadáa ò ní mọ̀ ṣe environmental sanitation káàkiri ìgboro o ronú délẹ̀ dáadáa wọ́n ní fi nǹkan ṣọmẹ́ o ṣé ọmọ kóbìnrin yìí ò tí ì wọlé kò sí tó fẹ́ lù sínú márèèjì yẹn ṣé ọmọ kọ́kọ́ ẹ ló lọ bá wọn ní fi nǹkan ṣí ẹ tẹ́ ẹ bá kóbìnrin mẹ́wàá jọ tó bá wúrú ìwà tí arábìnrin yìí wù tó lọ ká ìyàwó bóyá lè láàpẹ ni o bá fẹsọ̀nà ọkọ ẹni tó lọ ka mọ́lé tó lọ lù ú tàbó fi ṣẹ̀sín tá a bá kóbìnrin mẹ́wàá jọ tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún tipátipá lẹ́ẹ̀fì rí kan tàbí méjì ń bẹ̀ Ìlọrí Ojúgò tí ó dárí ji obìnrin tó wá fi ṣe sí yẹn yóò fìyà ìsídà kó fìyà jẹ tàbí kó fìyà jẹ àwọn ọmọ ẹ̀ ò ní dààmú lórí ọmọ lókè ìpẹ̀láyé ayé ní kan ní bá a ṣe gbé arábìnrin ẹ̀mọ́ tí màá sọ fún yín. mo wà pẹ̀lú ìta. yín tẹ́ ṣe lélẹ́yìn mà àkọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ má ṣe nǹkan burúkú sí arábìnrin yìí àtàwọn ọmọ ẹ̀ mo bẹ̀ yín torí Ọlọ́run ni torí bẹ́ẹ̀ ṣe wà yẹn sìn ẹ kàn sọ̀rọ̀ jáde ni èyí tó wà lódò okùn yín ni pé ẹ jẹ́ kó dà mọ̀ pé yìí ṣe bẹ́ẹ̀ tí ẹ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń tàn yín Ọlọ́run tẹ́ ń wò yẹn dandan ni kó wà lẹ́yìn yín àṣírí ọ̀rọ̀ tí màá sọ lórí ètò nìyẹn ọkọ ẹni kó o bá jà Ọlọ́run ó dúró tóbi yẹn á dúró ti tàn yányán ni ọkọ ẹni kó o bá jà Ìlọrí Ojúgò ń wẹnu mi obìnrin yóò bà nǹkan jẹ́ yóò bà nǹkan jẹ́ tí ò ní kọkùnrin yẹn obìnrin míì yóò gbé ọkùnrin yẹn yóò gbé tán pátápátá kú òun lé kò ní káyé ọkùnrin ó bàjẹ́ mọ́jẹ́ ń tẹ̀ ẹ́ o gbọ́ tèmi o ọ̀pọ̀lọpọ̀ ọ̀rìn àjò míì tó ń rìn inú ayé tí wọ́n gán mọ̀ pé kò ní pí ẹ Ọlọ́run àṣẹ̀dá ni ẹ jẹ́ kó pí ẹ ìmí nǹkan tó rò pọ́n lọ ń wà lẹ́yìn ẹ gbẹ́ngbẹ́ng disappointment ló ń bá pàdé láti bẹ̀ ọ́ ẹ jọ ẹ farabirin yẹn lẹ̀ ṣẹ́yìn fẹ́ fọkọ ẹ̀ sílẹ̀ ni àbẹ̀ṣù ẹ fẹ́ máa fi ọkọ lọ. mi ìfẹ́ wọn ó kàn sọ wípé next time tó ń bá wá pẹ́lẹ́ kẹta tó ń bá wá bẹ̀ anything kó mọ̀ èkó yóò mọ̀ dá ìsì lé mi lórí àwọn ọmọ yìí tí mo bẹ̀rù fún nìyẹn. ẹ farabalẹ̀ mo fẹ́ béèrè ìbéèrè kan náà ṣé ẹ̀yin fẹ́ fi arákùnrin yẹn ni àbí ẹ fẹ́ ṣí ọkọ rẹ̀ lẹ̀. mi ìṣú wọn lẹ̀ mo fẹ́ fẹ́ wọn ni o. ẹ fẹ́ fẹ́ wọn ni yóò dáa fún obìnrin ṣé o ti gbọ́ báyìí ṣé o ti gbọ́ báyìí wọ́n tó ń gbọ́ mi lé ṣé o ti gbọ́ báyìí kí ló dún o báyìí ṣé títí lẹ wà ní. títì ni mọ́tò tírélà ló ń kọjá ní kí n ṣẹ̀gbẹ́ títì rẹ̀. ẹ kúrò níbi tẹ wà yẹn ariwo yẹn wọlé jàre ó ń wọlé mà ẹ kúrò níbi tẹ wà yẹn pátápátá ẹ gbà ń kọ̀rọ̀ kọ́ yánu agboolé kan kẹ́ fi bára sọ̀rọ̀ rán. ariwo yẹn pọ̀ bẹ́ẹ̀ yẹn o ò lè bí ẹ̀ mọ́. mo ti wá kúrò gbogbo bẹ̀rẹ̀. ẹ kúrò níbẹ̀ pátápátá nítorí Ọlọ́run. inú lẹ́nu ni mo wá wà báyìí. Bámi mú nọ́mbà àwọn yẹn jọ. Ilé mo wà báyìí. Ẹ̀gbọ́n tárábìnrin sọ́ọ̀sìn ó ní wípé òun fẹ́ fi ọkàn tó ni. Ṣé ẹ ti rí pé fún ara yín lè bára yín wọ̀ tàbá ẹ̀? Kìí ṣe párábìnrin mò ń bá sọ̀rọ̀ ń sìn o. Ìwọ obìnrin tó gbéra tó lọ jà lé ẹni tọkọ ẹ ń fẹ́. Gbọ́n tóbìnrin sọ yìí. Ẹ mọ̀ tẹ́ máa ṣe. Yes sir. Màá kàn sọ gbólóhùn kan fún yín ọkọ tẹ́ ẹ fẹ́ fẹ́ yẹn ẹnu rí ò kánú ilé ẹ ṣẹ́yìn ò mọ̀ ṣá ọkọ tẹ́ ẹ fẹ́ ẹ farabalẹ̀ ọkọ tẹ́ ẹ fẹ́ fẹ́ yìí ẹnu rí ò kánú ilé ẹ ẹntẹ́nu rí ò bá dẹ̀ kánú ilé ó fẹ́ yàwó kẹni ò ká ó lọ fẹ́ kejì láì wálé ayé wá dààmú ó tún lọ fẹ́ kẹta ẹnu ò dẹ̀ ká wọn wàhálà àwọn náà ló máa pa ọ̀tá ẹ̀ wàhálà àwọn ni ó mọ pẹ́ díẹ̀díẹ̀ ó rí pé ó ti ń gbójọjọ́ orí ẹ lọ gbogbo strength tẹ́tẹ́ kó o lò energy tẹ́tẹ́ kó o lò síbi tí wàá ti gbé jẹ́yàn láyé orí wàhálà abúpọ̀rọ̀ olóbìnrin dé ló fi ń rojọ́ lé lórí ẹni tẹ́ ẹ fẹ́ fẹ́ arábìnrin ṣé ẹ̀dẹ̀ rò pẹ́nu ẹ̀ kánú ilé ẹ̀ mà. ó gbìyànjú ìyá náà kò ní lára. Ìfẹ́ ti gbobìnrin lójú. Wọ́n kú gbá prógámù ìbá inú mi dùn wọ́n ń gbọ́.
ṣé ẹ gbọ́ tèmi kàn máa gbọ́ mi báyìí ṣé ẹ gbọ́ tọrọ kí ni jẹ́ pé ìyáálé rẹ̀ ò ní lára ìyáálé wọn ti di ìyá ntí ò gba kámú ni wọn bá fẹ́ gba ìyàwó kò lè kàn mọ́ ntí ẹ̀ ẹni tí ó japo náà ló ń japo rohun akutisọ́lọ́pọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó kejì náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ilé olórogún lètò ọ̀pọ̀lọpọ̀ ìyàwó kejì náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkà ni ẹ́ ìkà ìní ẹ́ nígbà tó ń fẹ́ lé ìyáálé yegede ló ń ṣe wọ́n tún pa ìyáálé ẹ̀ tì inú ẹ̀ tó dùn pọ́n pa ìyáálé ẹ̀ tì ọlọ́run á mú ẹ ọlọ́run lẹ́yìn màláìkà ó yá ẹ̀fídó náà wò ẹ rí i pé mọ́ọ̀kì ìyáálé ẹ ní ẹ̀fídó náà ẹ fi tẹ́ wò kórí bí ṣe rí lára ọwọ́ ń jà kí ìgboro wọn á ti lù ẹ́ jù ní tèmi ó sọ fún yín lélẹ́yìí fún àǹfààní ara yín nínú àgbékalẹ̀ yín ẹnu ọkọ yín ò ká ìdílé ẹ̀ Ìlọrí kóbi tó lè kúrò nínú ilé tó kọ́ tó ti yẹ ó jẹ́ ìyàwó àkọ́kọ́ ní ó jẹ́ kejì ni o láti lọ bá girlfriend ẹ tó wà níta láti lọ bàjà lọ nà án ìyẹn gan túmọ̀ sí pé wọ̀gán fúnra rẹ̀ ìgbà àwíyọ́ ló jẹ́ nínú ilé nìyẹn ìgbà àwíyọ́ ló jẹ́ ẹnu òrí òkánú ilé nìyẹn Àyàndílé ọ̀jẹ̀ lọ́mọ látilẹ̀ báwo lobìnrin ó ṣe dìde lọ bá girlfriend mi láti lọ mọ́ lù ú ṣé bí èmi tí mo jọ́kọ ẹ ló fi gún ọṣẹ tó bá wù ẹ́ ìyẹn tó bá rí gún ṣé mò ń sọ̀rọ̀ ọwá lọ lu ọmọ ọlọ́mọ ẹnu ọkọ yín ò ká inú ilé ẹ̀ ẹ̀sìn yẹn lé nìkan náà máa gbọ́ mi ń sìn ín kò ká tó bá dẹ̀ fẹ́ ìyàwó kẹta àwọn òní kán mọ̀ fẹ́ ìyàwó kẹta ṣùgbọ́n náà tí ìyàwó kẹta fẹ́ gbà wọlé ń sìn ọlọ́mọjọ jẹ́ pé wàhálà ìyàwó kejì àti kẹta yìí ìní ọ̀pá ọ̀tá wọn o arábìnrin iṣẹ́ ń gbọ́ mi. Mo wà pẹ̀lú yìí sà. torí kò sí nǹkan tó kí ọkàn ọkùnrin kó balẹ̀ bí Kàrímọ́tì Kónkóló ta ló tún máa ń sọ̀rọ̀ yẹn náà a ní tó bá ti ẹ bá ti ń fún prince ní headache tí mo rí pé energy tó ń fún mi vibes tó ń fún mi kò sí ó ti fẹ́ máa fún mi ní headache ìsìn ó ṣe bọ́ dàbí lùlù ọ́ ni ń rọra fi ẹlẹ̀ jẹ́ ní tèmi ó sọ lélẹ́yìí kí ẹ bá ṣe sùúrù kẹ́ tó fi arákùnrin yìí torí pé kó má jẹ́ pé wàhálà ẹ̀yin àti ìyàwó kejì yẹn ní ọ̀pá ọ̀tá wọn ẹ̀yin méjì dẹ̀ ní ẹni tẹ́tà ju ọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ lọ ẹnu wọn ò ká inú ilé wọn o ẹ má jẹ́ mi ó tàn yín o ẹnu wọn ò ká inú ilé èmi ò ní má fẹ́ wọn o tó ti yé yín o torí sìn lẹ́sọ̀ pé ẹ ti fẹ́ wọn tẹ́ bímọ tẹ́ ní òru mẹ́ni ọwọ́ bíi o sì ní àmọ́ fẹ́ra ń jọ kìnìún èmi ò ní má fẹ́ra yín o ṣùgbọ́n ẹ̀yin àti ìyàwó yìí tí Jésù ó fi dé ẹ̀ lẹ́jọ́ rẹ́ tí Jésù fi máa dé ẹ̀yin àti ìyàwó yìí ẹ̀ lẹ́jọ́ rẹ́ tí Jésù tí ó fi jọ dé tẹ́ ẹ̀ bá sì ti lè jọ rẹ́ tó ti yé yín mà ẹ mọ̀ jẹ́ ń tàn yín ẹ fẹ́ ọkọ yín lọ́jà ìpè nìyẹn tó bá kọjú sí yín kẹta tó bá kọyìn sí yín kẹta tó bá kú ẹ̀yin nìkan ẹ tẹ́rọ ara yín pamọ́ ẹ kú kalẹ̀. Ẹ ṣé sà.